billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán kúrò lẹ́kalẹ̀ ní gbogbo ìgbà tẹ́ bá ń wò mí. This is on point by two, bringing my words to you live on YouTube channel, using my words to help others. Mo kọ́ ọmọdé mo kágbà, mi ò tójú àgbà mọ́lẹ̀ o, mi ò tójú àgbà mọ́lẹ̀. Mo kí àwọn sisters mi, àwọn brothers mi pé happy Easter. Ẹ̀mí ò tún ṣojú wa o, gbogbo ṣéwù níkàlẹ̀. Mo kí yín o, sisters and brothers in Islam. Mo kí gbogbo yín pátá. Please continue to subscribe. Yes, bí mo ṣe ń prepare premature ejaculation, bẹ́ẹ̀ ni èèyàn kan sọ sínú comment box pé on point by two, kí ni àgbo tá lè lò fún premature ejaculation? Mo ní a lè jáde prescribe àgbo fún premature ejaculation tí ó sọ wípé tá a mẹ́nu bà díẹ̀ kí àwọn yòókù náà tiẹ̀ mọ̀ pé kí ló tiẹ̀ ń jẹ́ premature ejaculation yìí. Premature ejaculation ní Yorùbá a lè sọ wípé kí ọmọkùnrin mọ̀ tètè dà, kí ọmọkùnrin mọ̀ tètè dà. Eléyìí jẹ́ problem husband and wife tó fèsì ọ̀pọ̀lọpọ̀. Research tẹ̀ fi wíyé wa pé up to 30 to 40 ọkùnrin ló experience irú problem yìí. Either tí wọ́n ti experience ẹ̀ rí àbí tí wọ́n experience ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé wọ́n wá solution, àwọn míì dẹ̀ ti rí solution yìí. Eléyìí kìí ṣe life threatening issue, ó ní solution. Gbogbo ẹ̀yin obìnrin tí ọkọ yín bá experience ẹ mọ́ torí eléyìí sákiri. Solution wà, àwọn ọkùnrin máa ń sábà rí èyí kò kẹ́ tó lè identify pé kíní jẹ́ problem. Ẹ ti rí dájúdájú pé kíní yìí affect yín gidi gan, ó dẹ̀ ti ń cause problem nínú ìgbéyàwó yín. Kò kí ń ṣe pé kẹ́ẹ̀kan mọ́ exaggerate rárá. Ìwọ tó tí ì níyàwó, báwo ló ṣe mọ̀ pé o ní premature ejaculation? O ní láti níyàwó tó di pé o identify problem yìí, because ìgbà míì ó lè jẹ́ pé àwọn fíìmù tẹ̀ ń wò, ó lè jẹ́ pé ìròkúrò tẹ̀ ń rò. So o ní láti marry kí ìwọ àti ìyàwó ẹ jọ ascertain pé this is actually a problem, especially tẹ́ bá tiẹ̀ ń wá ọmọ. Because ìgbà míì àti rí case míì tó yẹ pé premature ejaculation yìí ó cause pé kí oyún mọ́ fi ṣẹlẹ̀ ní case míì. Torí premature ejaculation yìí ìgbà míì ó mọ́ cause thinness. Two fundamental causes here òun náà ni thinness of semen àti weakness of the nerves of male sexual organ. Kí ni two fundamental problem of causes of this premature ejaculation? Thinness of semen àti weakness of nerves, iṣan tó wíkì níbi nǹkan ọmọkùnrin. Àmọ́ kíní yìí kí wá ní problem wọn? Kí ló ní problem? Kó tó di pé mo bọ́ sí pé kí ló ń cause kí nǹkan ọmọkùnrin wá wíkì, kó wíkì tó jẹ́ pé kíní semen rẹ̀ náà, àtọ̀ rẹ̀ ó wá tínrín, tó wá di pé ó wá lead sí kí nǹkan ọmọkùnrin mọ̀ tètè jáde. Kó tó di pé mo débẹ̀ yẹn, ẹ jẹ́ kí n wá sẹ́yìn díẹ̀. Àárẹ̀ àwọn kan wọ́n ná àwọn lè báyàwó wọn ṣe eré ìfẹ́, wọ́n á ní 40 minutes. Ẹ má jẹ́ ń tan rọ́pò, ẹ má jẹ́ ń parọ́ fún yín. Wọ́n ti lò nǹkan. Normal time ó ní 2 minutes to 3 minutes. Ìwọ tọ́lọ́run bá fún rẹ ní orí ọ̀fẹ́ 5 minutes, wà láìtẹ̀láì ó try ọba nìyẹn. Àwọn tá à ń sọ yìí tó fi di pé problem yìí mo fi wá sọ pé mo fẹ́ sọ ó ní pé àwọn nǹkan tó bá ti wà pẹ̀lú ìyàwó wọn nígbà ìbálòpọ̀ yìí, wọn ò kí ń wọlé kí wọ́n tó dà á. Wọn ò kí ń wọlé. Ẹ dẹ̀ rí àwọn míì tó jẹ́ pé immediately láti 30 seconds to 60 seconds, that is 1 minute, ó ní wọ́n ti dà á. Ṣé ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ yìí ó máa bà wọ́n lọ́kàn jẹ́, ó dẹ̀ máa bà ìyàwó wọn lọ́kàn jẹ́. Tí ìyàwó yẹn ò bá jẹ́ ni Ọlọ́run, tí problem yìí bá continue, ṣé ẹ mọ̀ pé nǹkan míì máa ṣẹlẹ̀. Àwọn làwa ń bá wí o, àwọn làwa ń sọ. Ìwọ tọ́lọ́run bá fún ní orí ọ̀fẹ́ 5 minutes, ọba nìyẹn. Àmọ́ ṣé ẹ mọ̀ pé àwọn ìgbà míì ọkùnrin máa ń desire pé ìbá ti ṣe dáadáa. So ìbá ti ṣe dáadáa yìí, ìwọ náà wà láìtẹ́láì o lè jókòó. Àmọ́ máa ń sọ kíní kan, ọkọ àtìyàwó lè mi on point by two ń kọ́ o. Ọkọ àtìyàwó lè mi on point by two ń kọ́ o. Àmọ́ Ọlọ́run aláwùrábí, gbogbo nǹkan tá a bá sọ tó bá tasẹ̀ sí òfin ẹ, yáfè mi,
dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí o Elédùmarè. Yes. So kí wá ní problem tí ó lè cause àwọn kinní oríṣiríṣi problem ni àwọn olóyìnbó ní ranging from physical to psychological animal to chemical. ṣó yé yín èyí táwa physical táwa ẹ jẹ́ ká sọ̀rọ̀ ó lè jẹ́ pé nǹkan ọmọkùnrin yẹn gangan ní problem ó ní problem tó dẹ̀ níyẹn ó máa dáadáa àwọn psychologist àwọn specialist ó máa dáadáa àwọn specialist kó tó lọ identify problem nǹkan tó ọmọkùnrin yẹn ní nǹkan tí organ yẹn ní. Then number 2 ó ní pé anxiety pé ara gbígbọ̀n pé mo ti ṣe pẹ́ ó ti ṣe tipẹ́tipẹ́ ọmọkùnrin yẹn wá jáde wá rí obìnrin ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá dé láti ìlú kan ó wá ṣe mọ̀ pé ara gbígbọ̀n ó lè mọ̀ jẹ́ kí ọkùnrin yẹn gan lè wọ ibi tó yẹ kó wọ̀. Ìgbà míì obìnrin àwọn ọkùnrin tó ń ṣe kinní o obìnrin tí wọ́n expect pé àwọn lè rí mú kán wá rírọ̀ obìnrin bẹ́ẹ̀ mú ó mọ̀ cause wọn ní nervousness. Then ó lè jẹ́ tiredness nígbà míì ó lè jẹ́ stress ó lè jẹ́ depression ó lè jẹ́ bíyá báwo ni wọ́n ṣe train ara wọn láti lẹ̀ so ìyẹn ni àwọn physical. Ẹjọ́ ẹ̀yin tẹ́ bá tún wọ́n tó bá tún mọ̀ pé ó tún ní oore ọ̀fẹ́ láti mọ kíní ìbáwa dá sí i. Then wọ́n wá sọ wípé chemical ṣé ẹ mọ̀ pé àwọn hormone kan wà tó wà responsible fún sexual activities so yẹ yín wọ́n pè yẹn ní oxytocin so hormone yìí tó bá ní problem definitely desire àti excitement ọmọkùnrin ó máa ní problem. A dẹ̀ tún ní àwọn chemical tó wà nínú brain tó wà responsible fún sexual activities àti excitement bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn náà wọ́n pè yẹn ní serotonin àti dopamine ẹ̀yin eléyìnbó bí tá bá ti ṣe ẹ bá tẹ̀ sẹ́yìn ẹ̀. So tí àwọn kinní yìí tó bá reduce in level definitely ó máa affect ọkùnrin ó lè lead sí premature ejaculation. But all this you cannot conclude pé chemical yìí ló ní until tó bá lọ sọ́dọ̀ àwọn specialist tá à ń pè ní urologist you understand wọ́n bá ti identify fún ẹ àbí tí wọ́n wá rí i pé nǹkan ọmọkùnrin yìí ti tiẹ̀ physically òun ló ní problem ló fi ní premature ejaculation. You must have tested àbí wàá ti ṣe 1 or 2 findings lọ́wọ́ ara rẹ kó tó di pé o lọ conclude. So àwọn kankan wà tí àwọn èèyàn ń lò tó dẹ̀ help àwọn èèyàn àwọn kankan míì wà táwọn èèyàn ń lò tó ń help àwọn èèyàn tó yé yín. So number 1 ìwọ gangan lè help rẹ number 1 work on your excitement try to control your mind. Tó bá ti wà pẹ̀lú obìnrin try to control your mind. So yeah. Number 2 ìgbà míì tí ọkùnrin bá ń ṣe nǹkan tó bá yẹ pé ọkùnrin tó mọ tètè dà ní so yé yín tó bá ti rí pé ó ti fẹ́ wá sáré yọ tó bá sáré yọ relax jẹ́ kọ́kàn rẹ lọ bòmíì tó bá ti rí pé ó ti ń wálẹ̀ wàá tún continue wàá mọ̀ ṣe kínní títí tí ìwọ náà fi wò pé ó ti wà okay time tó yẹ kó wá lélẹ̀. Mo fi pé understand me. Number 1 mo kọ́kọ́ sọ wípé work on your mind kó fi control time ìgbà tó lè dà sí mo fi mind yẹ fi control excitement yẹ. Then number 2 mo sọ wípé tó bá ti wà lọ́dọ̀ ìyàwó ẹ tó bá ti rí i pé o ti fẹ́ wá tó dẹ̀ ti ń ṣe pé àsìkò tó fẹ́ ni ìwọ withdraw kó jẹ́ kọ́kọ́ ọkàn rẹ lọ síbi nǹkan míì tí ọkàn rẹ bá lọ síbi nǹkan míì tí kíní yẹn tó rí pé kíní yẹn ti ń wálẹ̀ tún make up mind yẹ padà tún wọbẹ̀ ṣó yẹ tún wọbẹ̀. So awuzu billahi minash shaitani atẹ́gùn yìí pọ̀ tún wọbẹ̀ wàá tún continue tó bá ti rí pé tó fẹ́ wá kún wàá tún withdraw wàá bẹ́ẹ̀ ló ṣe máa ṣe tí time ó fi tó wàá fi wà okay. Then number 3 ó ní pé rántí pé ladies first kò sí bí ẹ̀yin ọkùnrin ṣe báyàwó yín ṣe tí ìyàwó yín tí kò gbádùn ẹ̀
provided o ti mú go through nǹkan tá à ń pè ní foreplay. Súnà ní foreplay. Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam sọ wípé ẹ má wọ ìyàwó yín bíi ti tẹran, ẹ má wọ ìyàwó yín bíi ti tẹran. There must be a message. Kí ni message yẹn? Òun ni foreplay. Ìwọ tó bá ti bá ìyàwó rẹ ṣeré dáadáa, tó ti jẹ́ kó nǹkan wà lókè, ó ti jẹ́ kí ìyàwó rẹ gan tó bá desire láti come, ó ti jẹ́ kó come fúnra rẹ̀. Lẹ́yìn ìgbà tó bá come, kí wọn náà wá wọlé fi ṣèbílì láì ṣé obìnrin yẹn máa complain. Tọ́lọ́run bá sì wá ṣe tó jẹ́ pé kíní símẹ̀ yẹn ó wà kò kéré, that is quality, ó ní enough quality, kò tín. Ọmọ tó bá yẹ pé oyún lẹ̀ ń wá, ọmọ máa wá through yẹn. Ó ní pé kọ́kọ́ ìwọ tó bá mọ̀ pé case yẹn terrible tó dẹ̀ ò tí ì fẹ́ lọ sọ́dọ̀ doctor, kọ́kọ́ try gbogbo nǹkan tá à ń sọ yìí. Kó o rántí ladies first, báyàwó rẹ̀ ṣeré dáadáa. Then you have to, bó ṣe ń báyàwó rẹ̀ ṣeré yẹn, wọ́n ó ní láti mọ control mind yẹn. O ní láti mọ control, o lè mọ bá ṣeré kí ọkàn rẹ wà ń bò mí, bóyá kó mọ calculate business. Eléyìí tó láwọn tó ní problem ni because kò sí secondly psychologically be prepared ni. That means kí ẹ̀mẹ́ẹ̀dẹ̀yìn méjèèjì kó wà nínú nǹkan tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ torí pé there is problem at hand. Ìwọ mọ bá ṣeré ni pẹ̀lú ọwọ́ rẹ. Jẹ́ kí ọkàn rẹ wà ní another place because ó fẹ́ tètè dà. Because ìwọ tó o bá control mind yẹn, ó ṣeé ṣe ìwọ tó bá ní problem yẹn, bó ṣe ń bá ṣeré yẹn gan ó lè dà. Ẹ mọ́ sì mí gbọ́ ẹ̀yin èèyàn yìí tẹ̀ bá ti understand ẹ tẹ̀síwá o. Mọ̀ rò pé ladies first. Meanwhile, ìwọ tó bá mọ̀ pé case ẹ ó terrible, mú mind yẹn lọ sí bòmí. Ṣé bí wọ́n lọkùnrin, be in control, be in charge. Meanwhile, ó fẹ́ kí ìyàwó rẹ̀ deliver first. Tó bá ti deliver, ìgbà yẹn tó bá wọ̀, tó bá wá dà nígbà tó dà, ṣé o mọ̀ pé kò ní sí complain. Ló yẹ. Then àwọn kan èmi kọ́ ni mo sọ o, research ló gbà débẹ̀. Wọ́n ní ìgbà míì tí ọkọ bá ti rí pé òun fẹ́ ṣe, that is ó bá ti rí pé òun ti fẹ́ báyàwó rẹ̀ ṣe àṣepọ̀, that is àwọn tó bá ń ṣe nǹkan tá à ń pè ní master, nǹkan tá à ń pè ní master. So yẹ yín ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu pò. Islam sọ pé gbogbo ẹ̀ modest, be modest in everything, middle wọ́n tún wọ̀n sí ni. Ìwọ tó bá mọ̀ pé ọkùnrin tó bá mọ̀ pé òun mọ̀ bó ṣe ń ṣe master, èmi kọ́ mo sọ research ló gba débẹ̀ pé kó tó kọ́kọ́ ṣe master yẹn kó tó lọ bá ìyàwó rẹ̀, kó tó lọ jọjọ ṣe àṣepọ̀. That means kíní yẹn máa delay fún time tó fẹ́. Eléyìí wọ́n advice torí ọkùnrin tó ní problem ni. Wọn ò sọ wípé kẹ́ mọ̀ ṣe nítorí a ti rí àwọn onímọ̀ míì tí wọ́n sọ wípé too much of this thing is even bad. Nítorí ẹ̀ la fi sọ pé address ẹ̀ dáadáa, mọ̀ kan tó lè work fún ẹ. Àwọn kan náà ló suggest bẹ́ẹ̀ bá a ṣe rí nínú research nìyẹn. Then furthermore, àwọn kan ti sọ wípé exercises, àwọn kan advice wọ́n ní Kegel. So Kegel yẹn, that is tighten the pelvic muscles. O need láti identify pé ṣé actually pelvic muscles yìí ò ló ń tighten. Bí o ṣe fẹ́ mọ̀ pé òní wọ́n ní tó bá lọ toilet, tó bá lọ tọ̀, ṣó yẹ yín tó bá lọ tọ̀ ní toilet, wàá mọ̀ ṣẹ́ ìtọ̀ yẹn mọ́ra bí fún 2 seconds, wàá mọ̀ ṣẹ́ mọ́ra. So wàá mọ̀ ṣe léyìí, o lè ṣe ní at any time. Tó bá sùn, o lè try ẹ̀. Tó bá ti master ẹ̀ pẹ̀lú ìtọ̀ yẹn, normally wàá lè ṣe ní ordinary day. So wàá lè, tó bá fẹ́ tọ̀, wàá mọ̀ ṣáà ṣe. So tí táìmù ìbálòpọ̀ bá dé, tó bá ti master bí wọ́n ṣe ń ṣe Kegel yẹn, wàá lè apply ẹ̀ tí o bá fẹ́ ejaculate. Àwọn onímọ̀ kan náà tètè wá jẹ́ kó yé wa, wọ́n ní à ń ṣẹ́ ìtọ̀ mọ́ra àbí ìyẹn fẹ́ so ó ń ṣẹ́ nítorí o lè control pelvic muscles through ìso náà. O bá fẹ́ so tó ṣẹ́ mọ́ ẹ̀yìn, òun control ẹ̀ náà nìyẹn. So wọ́n ní tíyàn bá ń ṣe kíní léra wọn tó di pé ó ń ṣe Kegel léra wọn, ó lè cause kidney problem, bladder problem, uterine problem. Ìwọ tó dẹ̀ ń ṣẹ́ ìso nítorí pé o fi ń ṣe exercise premature ejaculation, wọ́n ní ó lè cause pile.
it can cause pile. ṣé ẹ understand pé ó lè cause pile. So in my own èmi ò bá sọ pé exercise Kegel yẹn kí wọ́n ní sùúrù. Any exercises tó bá jẹ́ pé ó fẹ́ fi help premature ejaculation ni wádìí lọ́dọ̀ àwọn wellness and fitness trainers. Ẹ wádìí dáadáa. Nínú àwọn exercise yìí náà wọ́n pè kan ní front squat, wọ́n pè kan ní squat gangan fún rẹ̀, wọ́n dẹ̀ pè kan ní wọ́n dẹ̀ pè kan ní barbell hip thrust, wọ́n dẹ̀ pè kan ní kettlebell swings. Gbogbo eléyìí ó ṣiṣẹ́, wọ́n fi a kind of control ibi that is, yẹn fẹ́ fi control premature ejaculation, but you still need to ask this àwọn tó wà ní charge, nítorí pé ẹ rántí pé squatting ó lè cause inguinal hernia. So gbogbo ẹ̀ need láti wádìí sí. So adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run premature ejaculation fa either ìwọ tó ní problem yẹn àbí ìwọ tó desire láti enhance ẹ̀ pé kó for a prolonged time. Orógbó dáa gan. Pills wà forever bill pollen. Èmi ò advertise fún wọn, mo ti rí téèyàn kan lò tó fẹ́ bẹ̀rẹ̀ pé at the end of the day ó help ẹ̀. Orógbó dáa, kò ní cause ní anything. Then spray wà tó jẹ́ pé spray yẹn ó máa fi reduce the sensations ten feel, ó máa jẹ́ kẹ́ wà in control of what you are doing. Ṣó yé yín? Oríṣiríṣi remedy wà, ẹ̀yin ẹ bèrè. Àgbo wà tó help ọmọkùnrin dáadáa nínú kéèsì wọ̀nyẹn. Ìwọ tó bá wá rí pé o ti try gbogbo logic yìí kò ṣiṣẹ́, o rí pé kò ṣiṣẹ́, o wá lè lọ sí ọ̀dọ̀ àwọn specialists láti urologist, psychologist, psychiatrist. Yes, wọ́n identify problem, oríṣiríṣi problem ni, oríṣiríṣi questions ni wọ́n béèrè lọ́wọ́ yín, wọ́n á dẹ̀ identify. Tó bá dẹ̀ yẹ pé èyí tó yẹ kí wọ́n lọ sí under laboratory, wọ́n á test kìíní yẹn ni wọ́n á ṣe. Tó bá dẹ̀ yẹ pé èyí tó involve kí wọ́n ṣe surgery ni wọ́n á ṣe. But rí dájú pé o ti go through this minor treatment kó tó di pé o conclude pé gbogbo ẹ̀ mọ̀ ti bàjẹ́ o. Problem yẹn kò lè bàjẹ́, ó ní solution in total, ó ní solution. So ẹ̀yin tẹ́ bá tífì pé ẹ mọ̀ ń pa nǹkan tí mo sọ yìí dáadáa, ẹ bá mi add sínú comment box, and Ọlọ́run máa ṣe kí ni, Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ní dààmú o. This is On Point by 2, bringing my words live to you. Bye.